pariwo wọ́n ti gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ o ọmọ fún Ìgbò fẹ́ gbalẹ̀ ẹ̀bẹ̀ ti gbàgbé ni nígbà tẹ́ ń sunkún pé list tẹ́ mú lọ sí United Nations fọ́ọ̀mù tẹ́ mú lọ orúkọ tẹ́ kọ lọ sí United Nations ni pé Fúlàní ló fẹ́ gbalẹ̀ yín Fúlàní ń pa yín wọ́n fẹ́ dominate gbogbo ilẹ̀ Yorùbá ẹ ti gbàgbé pé tí ń rò pọ̀ra yín now ó ti wá débẹ̀ ní ìsìn ẹ tún wá ní Ìgbò ló fẹ́ gbalẹ̀ yín nígbà tí àwọn bàbá yín ń talẹ̀ fún Ìgbò náà wà ó pè Ìgbò kó ní aṣọ ẹyọ kan kó máa fi ṣòwò kó máa wọ̀ lójoojúmọ́ láti lè gé nǹkan tí wọ́n fẹ́ kán máa pretend fún yín kán jìyà kán máa febi panú ẹ̀yin ò lè febi panú ọjọ́ kan ẹ máa complain ni ẹ̀yin tí wọ́n ní kẹ́ lọ síbi rally lásán tẹ́ máa béèrè owó tẹ́ máa ní tí wọ́n bá ti fún yín lówó ẹ lé lọ tẹ́ bá ní kẹ́ lọ bí yókàn lásán ẹ máa rojọ́ pé ẹ lé lọ o wọ́n febi pa yín o wọ́n fún yín lóúnjẹ o kódà ẹni tẹ́ bá fẹ́ ṣe ẹ lè fowó yín wọkọ̀ orí social media náà lẹ ti máa tọrọ owó ìjọ wo lẹ rí wọn ọdún mẹ́ta lẹ fi gbowó nínú Yorùbá Nation yìí tí ò sí nǹkan kan tẹ́ ẹ rí mú bọ̀ ńbẹ̀ ẹ wá ń complain àwọn àgbààgbà yín tó dáwọn ọba fúnra wọn wọ́n ń ta gbogbo lẹ́yìn fún China fún Korea fún Ìgbò fún gbogbo Fúlàní nǹkan wọ́n ti gbà lọ àwọn ọba gan ti fi Fúlàní jọba nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe fi wọ́n jẹ sẹ́ríkì ṣé wọ́n bí yín re kí Fúlàní kí Yorùbá kó lóun fẹ́ lọ rẹ jẹ gómìnà ní ilẹ̀ Ìgbò lẹ ti gbọ́ ẹgbẹ́ jáde ní ilẹ̀ Ìgbò ẹ lè rọ́mọ Yorùbá tó lóun fẹ́ jẹ gómìnà bẹ́ẹ̀ àbò fẹ́ ṣe sẹ́nẹ́tọ̀ tó máa jẹ́ head lè rí Ìgbò tó bá contest kò lè wọlé ní ilẹ̀ Haúsá nílẹ̀ Fúlàní lọ́hùn ọmọ Yorùbá wo ló lóun fẹ́ lọ tó di gómìnà rí nílẹ̀ wọn kódà kó fẹ́ jẹ sẹ́nẹ́tọ̀ kò lè wọlé ó máa contest yìí kò lè wọlé ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yín náà ní gbogbo ọmọ yín ní wá bàbá especially ní Lagos State bẹ́ẹ̀ ṣe fi Ìgbò jẹ ṣé Desmond Elliot sọmọ Yorùbá ni àìmọye Fúlàní tẹ́ ti fi jẹ ní Èkó tán bá délé àwọn sẹ́ríkì yín ní Èkó ń bẹ̀ yẹn bí ó ju àfi ọba Akíolú lọ o àwọn ọba yín ti fira wọn wọlé débi pé ọmọ Tinubu gan fọwọ́ fà lẹ́nu nígbà tẹ́ ẹ̀ tí ẹ̀ ń complain pé Tinubu ẹ̀fún Ìgbò fẹ́ gbalẹ̀ yín Ṣèyí Tinubu ta ló fẹ́ ọmọ Ìgbò kọ́ ló fẹ́ ọmọ Anambra ní fámìlì Òbí àbí ní Anambra kọ́ ló fẹ́ fámìlì rẹ̀ ni ṣe ẹ̀ complain lé lórí ṣé ẹ wá rò wípé nǹkan ò ti ṣẹlẹ̀ sí yín ẹ wá lẹ fẹ́ lé Ìgbò kúrò lórí ilẹ̀ yìí ṣé ẹ máa léyàwó ọmọ ẹ wá lé Ṣèyí àtọmọ rẹ̀ kúrò lórí ilẹ̀ ẹ ń ṣe fíìmù ẹ jẹ́ gba kámú kẹ́ẹ̀dẹ̀ṣe àwọn Yorùbá ti rúlù yín láàmọye ìgbà wọn rí nǹkan kan ṣe sí n tó ṣẹlẹ̀ nínú ẹ̀ńsàṣẹ́ ti gbàgbé palliative wọ́n ṣe kó gbẹ̀ pamọ́ sílé tán sì mú yín kò sí protest ẹ fẹ́ ṣe nínú Èkó yẹn tí wọ́n ní àrá sí nítorí Sanwó-Olú náà ni torí pé ẹ fẹ́ jẹ gómìnà Tinubu ti gbàgbé wípé agbára máa ń tán lọ́wọ́ alágbára ibi tí Tinubu bá yín délé ní nìyẹn èwo lẹ complain sílé ní nígbà tán ti kọ́wọ́ ẹ̀yin ọmọ Èkó tẹ́ ẹ lè jà fún ẹ̀tọ́ yín ẹ lè jà fún òmìnira ara yín àwọn tí ìṣe ọmọ Èkó ni wọ́n ń di oyè lé yín lórí wọ́n pa fún Sir Williams tó jọmọ yín kí ni tẹ́ ẹ rí ṣe sí ṣe protest